gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa má sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ẹ bá ti dé orí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Bí ẹ bá ṣe ń sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ni owó yín á máa lọlẹ̀. Kẹ̀dẹ̀ dáhùn ìbéèrè 10, ẹ máa mówó lọlé. Ló bá tán? Ẹ sọ̀rọ̀ sókè o. Mo ní ló bá tán. Bẹ́ẹ̀ ni, ẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí, bẹ́ẹ̀ ṣe wà yìí báyìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Ṣùgbọ́n ó máa dánwó, ó máa dé ọgbọ́n yìí nígbà tí ẹ bá ti dá ìbéèrè 10. Tẹ́ ẹ̀ dẹ̀ fi èdè míì sí èdè Yorùbá. Kí lorúkọ yín? Kò fowó rọlá lórúkọ mi. Kò fowó ra ọlá. Kò fi owó ra ọlá. Kí ló wá fi rà? Mo bọ́lá ń lé mi. Ló bá tán. Kò fowó rọlá, mo bọ́lá ń lé. Ọmọ bọ́lá ń lé. Ọmọ bọ́lá ń lé. Níbo lẹ ti wá? Ìlú Ọ̀yọ́ Aláàfin. Òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Àwọn ilé ìgbọ́ Yorùbá. Mo ti kúrò létí pé. Níbo lẹ ń gbé? Èkó mò ń gbé. Níbo lẹ ń gbé lÉkòó? Alákùkọ. Alákùkọ lẹ ti wá lẹ́nu. Èlé lẹ́wọ́ pé ẹ lè mú lọlé. Tí bá tẹ rí bíi 100 náírà, díẹ̀ tó nù kan ní nǹkan. 100 náírà? Kò sí 100 náírà ń bí. Ó wà bẹ́ẹ̀. Èwo? Ẹgbẹ̀rún lọ́nà 100 náírà. Ẹgbẹ̀rún lọ́nà 100 náírà. Nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn. Nǹkan tí mo fẹ́ sọ. Ṣé ẹ mọ̀ pé kó má lọ jẹ́ nǹkan àkọ́kọ́ lọ́lọ́run gbọ́? Ayọ̀. Ó yọ lọ́hùn pé àṣìsọ ni. Àṣìsọ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń tajà lórí ẹ̀rọ ayélujára. Kí lẹ ń tà? Mo ń ta àwọn adódùn. Adódùn bíi? Adódùn bí nǹkan tí obìnrin lè lò tí ojú ara ẹ̀ tó fi máa dùn. Mi ò mọ yẹn. Orúkọ Haúsá làwọn èèyàn sábà mọ̀ sí. Ẹ̀dẹ̀ fẹ́ sọ iṣẹ́ ńlá nìyẹn. Ó dáa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi lẹ́bẹ̀ tán ti ní wọ́n ti mú ọ̀lẹ̀ jẹ. A máa fi kíní ayélujára yín sí kẹ́ lè. Olóòtú, ṣé mo ṣẹ̀yìn tì ní? Lọ́nà wo? Kí ni? Kí ni? Ẹ jẹ́ n wò. Ìbéèrè kélòó ni? Ìbéèrè kélòó? 100 mẹ́ta. 100 mẹ́ta. Ọ̀ọ́dúnrún ní 300. Ọ̀ọ́dúnrún 300. 320. Okòólélọ́ọ̀ọ́dúnrún. Ó wá lé mẹ́rin. Okòólélọ́ọ̀ọ́dúnrún lé mẹ́rin. 324. Kí wá ní 325? Okòólélọ́ọ̀ọ́dúnrún ó lé márùn. Kí ni 326? Ẹ̀yin láti máa lọ gbé yìí. Rárá, kà síwájú. Okòólélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́fà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ṣe máa kà lọ nìyẹn. Ṣó yé yín? Ó ti yé mi. Ó ti yé mi. Kí wá ní hyperbole ní Yorùbá? Olóòtú mi mọ̀. Òyìnbó gan kò yé mi tààrà.
ká tó máa sọ yìí kí wọ́n tún mi mọ̀ lóyìnbó gan. ẹ mọ̀ lóyìnbó ó dẹ̀ dùn mí ó dùn mí nítorí pé kì í ṣe pé kì í ṣẹ̀bi yín pé ẹ mọ̀ nǹkan tó fi dùn mí nìyẹn pé ẹ mú irú ìbéèrè yẹn nítorí kò yẹ kí n pawó yín rẹ́ torí pé ẹ mọ̀ nǹkan ní èdè Gẹ̀ẹ́sì olóòfó bá mi kọ́ padà. ẹ ṣe lóòtú mi mọ̀ lóyìnbó. tẹ́ ẹ bá ti mọ̀ lóyìnbó Yorùbá ni a fẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá ti mọ̀ lóyìnbó ìyẹn ò kàn mí. torí mi ò fẹ́ kó jẹ́ wípé ẹ ní láti gbóyìnbó kẹ́ ẹ tó lè wá síbí mo fẹ́ kẹ́ ẹ lè sọ Yorùbá dáadáa ẹ máa mú ìbéèrè míì lẹ máa fi bẹ̀rẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o ṣe gbogbo yín sì wà ń bẹ̀. ìyẹn ń kọ́ ẹ jẹ́ wò Yorùbá pọ́nbélé nìyẹn ìbéèrè kelo. ìbéèrè. ìbéèrè irinwó. irinwó. àbí irinwó ó dín. ó dín ẹ̀rìndínlógún. three 83 àbí kí lẹ mú ẹ jẹ́ kí n wò. 383. ẹ dúró. ẹ jẹ́ kí n tún gbé. tún gbé. ọ̀kan ó lé ní. ọgọ́rin àti ẹ̀ta. ọgọ́rin àti ẹ̀ta rárá ó yẹ ní sùúrù ó yẹ lọ sórí ìbéèrè. kí ni Yorùbá ń pè ní ìgbà? ìgbà. kí ni. kí ni okùn táwọn akọ̀pẹ tán fi máa ń kọ. tán fi máa ń dá ẹmu ìgbà tán fi máa ń gun òkè láti gun tán fi máa ń gun igi ọ̀pẹ lọ sókè yẹn. láti lọ dá ẹmu. láti lọ dá ẹmu òun ni ìgbà ó ní báwọn náà ṣe máa ń kí àwọn akọ̀pẹ. mi ì mọ bá ṣe ń kí wọn. ẹ mọ̀ wọn ní ìgbà àárọ̀ o ìgbà àárọ̀ o ìgbà àárọ̀ ìgbà òun ni àwọn akọ̀pẹ wọ́n gbà owó yín sì wà ń bẹ̀ o. inú yín ò dùn ni. kò dùn olóòtú. kí ló dé. pé tó bá dáàrin kan sí. kí ló máa ṣẹlẹ̀. gbogbo ẹ máa dàrú. kí ló ẹ má fọkàn sí pé á dàrú. mo nígbàgbọ́. ó yá ìgbà ọlẹ délé gbẹ̀yìn. ó ti mú yìí lọ bí oṣù méjì sẹ́yìn mo sáré lọ ọjọ́ tí mo lọ ni mo. bá mi yọ bọ̀ tiẹ̀. ṣé mo sọ bẹ́ẹ̀ sí. sọ kí ni. ó ti yé mi. kí ló yé yí. ẹ sọ̀rọ̀. ìgbà ọlẹ délé gbẹ̀yìn ẹ ní oṣù méjì sẹ́yìn. bí oṣù méjì sẹ́yìn ni. kí lẹ lọ ṣe. àmọ́ ọjọ́ tí mo lọ ni mo padà. àmọ́ ọjọ́ tẹ lọ lẹ padà. kí ló dé ara yóò sílé ni. mo sáré lọ ṣe nǹkan nílé ni. kó tó di oṣù méjì sẹ́yìn ìgbà ọlẹ lọ lẹ́gbẹ̀yìn. ó tọ́dún méjì. lọ́yọ̀ lẹ́ẹ̀lẹ́bi. Èkó làwọn ọmọ mi ń bíbá ẹ wà. kò sí nǹkan tí mo fẹ́ lọ mú nílé mi níṣẹ́ nílé òyìnbó dẹ̀ ti sọ ayé dẹ̀rọ̀. a máa pera wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. yóò dáa jẹ́ kó mú ìbéèrè mi. ìkélò.
ó yá. Ó tẹ̀lé tẹ̀kan ni. Ó tẹ̀lé tẹ̀kan yẹn jẹ́ kí n wò. Ó yẹ sọ. Kí n ka ìbéèrè àbí? Ṣàlàyé òwe Yorùbá yìí kí o sì sọ ìgbà tí a lè lò ó. Ẹni tí ó bá mọ ìdí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ẹni tí ó bá mọ ìdí ẹni tí ó bá mọ ìdí ọ̀ràn tẹ́lẹ̀ ní Àbújá èké. Ìtumọ̀ ni pé jẹ́ kí n tún kà síta. Ẹ kà síta. Ṣàlàyé òwe Yorùbá yìí kí o sì sọ ìgbà tí a lè lò ó. Ẹni tí ó bá mọ ìdí ọ̀ràn tẹ́lẹ̀ ní bú Àbújá èké. Mo kà dáadáa. Ní bú. Àbújá èké. Ìtumọ̀ ni pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹni tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yẹn tí kò kí ń ṣe àjòjì sí ọ̀rọ̀ yẹn tó bá pe gbogbo wọn pé kán wá rojọ́ òun ló máa mọ bó ṣe máa lo àyíníke láti dorí ọ̀rọ̀ yẹn rú. Dàmíyọ. Ẹni tó bá mọ̀ dí ọ̀ràn tẹ́lẹ̀ ní bu Àbújá èké. Ẹni tó bá mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ tó mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣẹ̀ nígbà tó bá ń rojọ́ ó máa ti yé mi. Ó máa lè sọ ìwọ irọ́ ló pa ń bì. Ó ti yé mi. A mọ̀ pé ìwọ nǹkan tó sọ ń bì yóò tọ́nà nítorí ó mọ ìdí ọ̀rọ̀ yẹn. Ẹni tí ò yé ẹ bá yé ló lè sọ pé irọ́ ló pa ṣùgbọ́n ẹni tí ò bá ní òye ọ̀rọ̀ yẹn kò ní lè bu Àbújá èké pẹ̀lẹ́. Owó sì kì í síbẹ̀ o. Ó kì í. Ó yá. Ìbéèrè kẹta. Kí ni? Ó yá. Mo fẹ́ sọ ìbéèrè. Ìkélòó? Ẹ jẹ́ kí n wò. Ó yá, ẹ lọ sórí ìbéèrè. Kí ni Yorùbá ń pè ní? Kí ni Yorùbá ń pè? Ẹ ṣáà mọ̀ yẹn. Ẹ mọ̀ yẹn. Ẹ mọ̀ bone marrow. Ẹ ti gbọ́ rí. Kí ni Yorùbá ń pè? Àbí egun ọ̀hà ni? Èyí tó fi ṣe ti Ádámù àti Éfà. Ṣé mọ̀ pé ẹni tó bá ní àìsàn jẹjẹrẹ òun náà fi máa ń tọ́jú òun náà máa ń sọ wípé kíkan nínú mọ̀lẹ́bí ẹ̀ tẹ́jẹ̀ wọn papọ̀ kán fi tọ́jú ẹni yẹn. Mùdùmúdùn. Ṣé mọ̀ pé tẹ́ bá jẹ gan nínú ẹran ó máa ń dùn gan. Ẹ pẹ̀lẹ́. Mùdùmúdùn ni Yorùbá ń pè. Ẹ pẹ̀lẹ́. Owó ṣì ibi tẹ́lẹ̀ fẹ́ dé leléyìí o. Ẹ má kọjá bẹ̀ o. Ṣé gbọ́? Ó yá. Àwọn wo ni Yorùbá ń pè? Ìgbérèké lò ó. Ìbéèrè. Ẹ jẹ́ kí n wò.
nílá ńlá lolóòtú kan ń bú fún mi. Ẹ pẹ̀lẹ́ kẹ́ lè mọ òǹkà ni. Kí ni 300 ní Yorùbá? Mo igba. 200. Kí ni igba? Mo irinwó. Irinwó ni kí ni? Ètò igba lọ́nà méjì. Igba lọ́nà méjì ní irinwó. Ẹ̀tàrín yẹn wà ní ọ̀ọ́dúnrún. Kí wá ní 352? ọ̀ọ́dúnrún lé ní àádọ́ta àti èjì lé ní àádọ́ta. Dúró. èjìléláàádọ́ta. Èjìléláàádọ́ta. Tẹ̀yìn ẹ̀ ni mo kọ́kọ́ mú, mo wá fẹ́ wo bí mo ṣe ẹ fẹ́ mú bẹ́ẹ̀ ṣe máa so mọ́, ó yá ẹ so mọ́. Kò ṣeé so. Kò ṣeé so. Báyé bàjá o. Kò kí ń ṣara béèrè mi olófòfó, ẹ máa ní. À ń yọ òǹkà náà. Ẹ mọ̀ ní ṣe bẹ́ẹ̀ ń wò. Dúró má yọ̀. Mo mọ̀ fẹ́ fún yín ni. Òjìlélọ́ọ̀ọ́dúnrún lé ní méjìlá. Òjìlélọ́ọ̀ọ́dúnrún lé ní méjìlá. Ṣé mọ̀ pé okòólélọ́ọ̀ọ́dúnrún 320. Èjìlélọ́ọ̀ọ́dúnrún 340. Ṣé rí láti 320 títí dé 340 yẹn ẹ máa kà á lọ bẹ́ẹ̀ ni. Tó ẹ bá fẹ́ sọ 321 okòólélọ́ọ̀ọ́dúnrún lé kan. 322 okòólélọ́ọ̀ọ́dúnrún lé méjì. 331 okòólélọ́ọ̀ọ́dúnrún lé ní mọ́kànlá. Ṣó yé yín? Ó yé yín báyìí? Ó yá kí ni mo ṣe pé mo ń fún yín torí mi ò fẹ́ kẹ́ kọjá ibi tẹ́ wà yìí. Ó yá. Àwọn wo ni Yorùbá ń pè ní onírèsé? Kò ń ṣe oníràsẹ̀ o. Àwọn tó máa ń fíngbá. Àwọn tó máa ń fíngbá. Àwọn afíngbá, àwọn ni onírèsé. No, torí òwe yẹn. Bá mi yọ no yẹn. Ó yá. Ìbéèrè kelo? Ìbéèrè ìgbà ó lé ní. Ṣé kò ṣe 378 lẹ́fẹ̀ẹ́ sọ? No. Bá mi yọ no yẹn. Ìbílẹ̀ tí wá jìnnà, alákùkọ jìnnà. Owó mọ́tò bẹ̀dẹ̀ wọ̀n. Ó wọ́n. Nǹkan tí mo fi ń sọ pé kẹ má kọjá ibi tẹ́ wà yẹn ni. Ó yá. Ẹ jẹ́ n wò. 278. Ó yá máa filẹ̀. Ẹ lọ sí ìbéèrè. Ṣé rí pé inú bí olófòfó? Ẹ tún lejú. Ó yá ẹ lọ sórí ìbéèrè. Ó yá. Mo ń bọ̀ mi ẹjọ́ ní sùúrù. Ẹ fẹ́ kọrin. Ẹ fẹ́ kọrin. Kí ni Friday, Saturday àti Sunday ní Yorùbá? Ẹ ń kọrin. Ọjọ́bọ̀. Ní kí ni? Ní alákọ̀ọ́kọ́ yẹn. Bá mi yọ. Ẹni sùúrù. Friday, Saturday, Sunday. Mọ̀ ní Yorùbá. Ọ̀yọ́ lẹ ti wá. Ọ̀yọ́. Ní sùúrù. Ó dà pé wọ́n fẹ́ gbà. Ibi tí wọ́n ti wá jìnnà.
Okay, àìkú. Bá mi yọ òkè yẹn. Àìkú. Ní kíni? Ní. Ọjọ́bọ̀, Ẹtì àti Àìkú. Dúró. Ọjọ́bọ̀, Ẹtì àti Àìkú. Ṣé nǹkan tẹ́ fẹ́ mú nìyẹn? Ẹ ní sùúrù. Ah! Ẹ má bínú, ẹ má bínú. Ó yá. Ọjọ́bọ̀ ẹ. Àìkú ni ti ìparí yẹn, èyí tó wà nísàlẹ̀ pátápátá. Ṣé Sunday ni Àìkú? Ní Àìkú. Ọjọ́ Àìkú. Ní ọjọ́ Àìkú. Ẹtì àti àbámẹ́ta. Ti alákọ̀ọ́kọ́ yẹn ni Ẹtì. Ọjọ́ Ẹtì. Tí tó tẹ̀lé ni àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta. Tí ìtógbẹ̀yìn yẹn ni ní kíni? Ẹ má wojú ẹ wojú mi. Ní kíni? Ẹtì, àbámẹ́ta àti Àìkú. Ọjọ́ Ẹtì, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ Àìkú. Bẹ́ẹ̀ ni, nítorí tí ẹ mórin yẹn ni Àìkú, Ajé, Ìṣẹ́gun. Mo mọ̀ tí mo ṣe ń wojú ẹ̀yin méjèèjì ni. Bá mi lọ sí ìbéèrè mi. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, àbámẹ́ta. Ó yá, ìbéèrè kelo. Ẹ jẹ́ kí wò. Ẹ má jẹ́ òtútù. Ó yá, ẹ jẹ́ kí wò. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin àgídìgbo àti ògídìgbo? Ẹ̀pàgbò yí mi ń ká, àgídìgbo yí ń ká. Ta ló ń sọ̀rọ̀? Mo mọ̀ pé àgídìgbo bí òrù ńlá ni. Òrù. Bí nǹkan tó tóbi tó máa ń kó nǹkan sí ni. Dúró. Ní àgídìgbo. Ó dà, dúró. Ẹ mọ̀. Ẹ má parọ́. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀. Àgídìgbo jẹ́ irúfẹ́ àwọn dùrù tí wọ́n máa ń tẹ̀ bí dùrù. Ògídìgbo jẹ́ ìlù. Àgídìgbo dùrù wọ́n máa ń tẹ̀, wọ́n máa ń ta dùdùdùdùn. Ògídìgbo jẹ́ ìlù tí wọ́n máa ń lù. Ayọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo yín sì kì í síbẹ̀. Ẹ yá ṣe owó ọkọ̀ kù fún mi. Kì í ṣe owó ọkọ̀ kù fún yín àbí kẹ́yìn fúnra ara yín jẹ́ mélòó ló kù tí kò dé náà. Méjì. Àwọn arówó ọkọ̀. Ó yá, ìbéèrè kelo. Ó dáa. Kí ló ẹ jẹ́ wò. Kí ni Yorùbá ń pè bambú? Ọparun. Ọparun. Ṣé ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀? Ó kù méjì. Ó yá, ọparun bambú, ọparun ni wọ́n ń pè. Ó yá tètè. Mi ò fẹ́ kó kọjá bí tẹ́ wà yìí o. Ta ni Fábùnmi Òkèmẹsí àti pé irú iṣẹ́ wo ló ń ṣe? Fábùnmi Òkèmẹsí, obìnrin takuntakun. Obìnrin takuntakun. Dúró. Obìnrin takuntakun. Olótú mi mọ̀. Bẹ́ẹ̀ mọ́ bá mi fàyọ. Fábùnmi ilẹ̀ Òkèmẹsí jagunjagun ni. Jagunjagun ọkùnrin ni kì í ṣe obìnrin. Ó wà lára àwọn tí ó wà ní ìgbọnnu ogun Èkìtì parapọ̀. Ẹ ti gbọ́ ogun Èkìtì parapọ̀ rí Kíríjì. Fábùnmi tilẹ̀ Òkèmẹsí wà lára àwọn jagunjagun ògbóǹtarìgì jagunjagun ni. A ti wo eré àgbéléwò ẹ̀ rí, ó ti pẹ́. Ń ti pẹ́ ẹ̀ ṣe rántí. Fábùnmi ilẹ̀ Òkèmẹsí jagunjagun ni. Kí ni àwa Yorùbá ń pè ní abẹ́ dídá?
nǹkan tá à ń pè náà ti pè yìí. Kí ni báwo ẹ ṣàlàyé ẹ̀? Ìkọlà. Ìkọlà circumcision ìkọlà ó ti tán. láìpẹ́ bójú Ọ̀yọ́ jẹ́. Mo bàjẹ́ díẹ̀. Ẹ bàjẹ́ díẹ̀ náà ni àbí. Mo bàjẹ́ díẹ̀. Kò gba àwọn ìbéèrè yẹn ni àti àwọn àjàsà tí ò yẹ kẹ́ fi sí tẹ́ fi sí. Ó ti mọ́ra ni. Ó ti mọ́ra nǹkan tá a fẹ́ yọ kúrò ńbẹ̀ nìyẹn. Orí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lẹ́bà jábọ́ sí. Ibi tọ́kàn yín dẹ̀ wà nìyẹn. Ẹ pẹ̀lẹ́ ẹ tún tiraka kẹ́ ẹ lè tún wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fún wa ní àǹfààní láti tún lè ṣe ètò yìí. A tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́wọ́ wa tí ẹ̀ ń sọ wípé a fẹ́ràn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe o ẹ gbà. Tí ẹ bá fẹ́ jẹ́ àdúpẹ́ gidi lọ́wọ́ yín, iléeṣẹ́ yín, ọ̀nà yín kò ní dàrú láṣẹ Elédùmarè. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n máa pè wá láti ṣe onígbọ̀wọ́ fún ètò yìí. À ń dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìrètí wípé a máa gbọ́ látọ̀dọ̀ yín. Tí ẹ bá fẹ́ kópa àbí tí ẹ bá fẹ́ ṣe ìgbọ̀wọ́ fún wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Àwọn ọmọ Ọ̀yọ́ yìí wọ́n jẹ́ kí a rí ọ̀kan nítorí ibi tó ń fọkàn sí kọ́ ni wọ́n bá. Ẹ pẹ̀lẹ́ ó tó náà díẹ̀ tó nìkan. Ẹ ṣé gan ni a ní nǹkan fún yín onda. Wọ́n ò fẹ́ fún yín. Wọ́n ò fẹ́ràn yín. Ó dẹ̀ dùn mí. Ó yẹ kẹ́ lè jẹ ju bẹ́ẹ̀ yẹn lọ. Ó dùn mí lọ. Kí ló wá ṣẹlẹ̀? Tí ó bá kí n ṣe àwọn àṣìṣe tí mo ṣe yẹn, má ti ẹ̀yìn sún sókè díẹ̀. Olóòtú mo mọgbọ́n tẹ̀ ń dá o. Kí ni? Ẹ tún fẹ́ lù mí lẹ́nu gbọ́rọ̀ kí n tún má lè mú eléyìí lọ sílé. Ṣó ń gbọ́rọ̀ nígboro ẹnu? Lù mí lẹ́nu gbọ́rọ̀. Ọ̀rọ̀ yẹn kí. Ṣẹ́rí, wọ́n ti lọ bá yín gbé wá. Eléyìí, aṣọ ni. A ṣe másọ̀yìnbó, iye Yorùbá, a fi sí. Eléyìí, bá mi yọ sà yẹn. Mi ò bá ti parí ètò yìí. Lọ́nà wo? Eléyìí ẹ máa fi mú mi. Wá sọ̀rọ̀ mọ́ báyìí. Iṣẹ́ ń dòdì. Eléyìí ẹ máa fi mú gi. Nǹkan gbígbóná nìyẹn wà fún. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni sà. Bá mi yọ sà yẹn. Kó tó dìgbà míì, ẹ ṣé gan ni. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn